already explained this in English language. I've already uploaded it in English language. And this one is for those who do not digest English language. You understand? This is a Yoruba language. For those who do not digest English language, please, if you want to watch this video in English language, please click on the link displayed on the screen. You understand? To watch this video in English language, I've already explained, uploaded it in English language today. So this is Yoruba for those who do not digest English language. Thank you very much. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya o. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n nínú ìsìnkú. Ǹjẹ́ olólùfẹ́ tiẹ̀, ìyàwó ẹ ni tàbí ọkọ ẹ, ǹjẹ́ ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa ń yan àlè kiri? Ṣé rí ìgbà míì obìnrin a máa ń yàlè nítorí nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe fún un lé. Ìgbà míì sì ní ọkùnrin náà máa ń yàlè nítorí nǹkan tí aya ẹ̀ ń ṣe fún un. Àmọ́ tó bá jẹ́ pé ó wà lára àwọn tí ò fẹ́ da ilé rú, mi ò fẹ́ kí ìyàwó mi ó fi mí sílẹ̀, mi ò fẹ́ kọ́kọ́ mi náà ó fi mí sílẹ̀, irú ìwà ẹ̀ sì wà ní ọwọ́ ẹ̀. Ó wá fẹ́ dá ọkọ ẹ̀ dúró láti máa ṣe irú ìranù bẹ́ẹ̀, àbí ó fẹ́ mú ayé ẹ̀ dúró láti máa ṣe irú ìranù bẹ́ẹ̀. À ń pe kinní kan ní àdódùn ní èdè Yorùbá. Àdódùn ni pé tí ọkùnrin bá lò fóbìnrin, ìwọ̀nba lójú ó wà ń tà mọ́, tàbí tí obìnrin bá lò fọkùnrin, ìwọ̀nba ní ojú ọkùnrin ó wà ń tà mọ́. Bẹ́ẹ̀ ni. Ìgbà míì dẹ̀ ni a máa fi ń ṣiṣẹ́ ìfẹ́ràn dáadáa. Obìnrin tí ò bá fẹ́ràn ọkùnrin a máa lò fún gbà míì. Tàbí tí ọkọ ò bá fẹ́ràn ẹ, obìnrin a máa lò fọkùnrin gbà míì. Wọ́n máa fi ń tún léṣe ni, wọ́n máa fi dá lérú. Sọ̀rọ̀ mi ti yé? Ṣé wá rí àdódùn? Ọ̀nà pọ̀ bí wọ́n ṣe máa ń ṣe, wọ́n sì máa ń lò ó. Sọ̀rọ̀ mi ti yé? Ṣé nígbà míì gan obìnrin míì lè máa gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tó ti wá fẹ́ dá lérú, tó fi ń jẹ́ pé ọkùnrin náà ti ń jáde kiri kó tó wá kó nǹkan wá báwo obìnrin lé, ò bá gbìyànjú eléyìí. Tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé o rí i pé ìyàwó ò kì í gbádùn ìbálòpọ̀ ẹ̀ dáadáa, lò ó máa gbádùn ẹ̀. Tàbí ìwọ obìnrin tó rí i pé ọkọ ò gbádùn ìbálòpọ̀ ẹ̀ dáadáa, lò fún ó máa gbádùn ẹ̀. Àbí kí lẹ fẹ́ra yín fún? Àní dààmú. Bẹ́ẹ̀ ni ó dáa. Ọkùnrin ó lè ṣe nǹkan fẹ́ràn sí ìyàwó ẹ̀, obìnrin lè ṣe nǹkan fẹ́ràn sọ́kọ ẹ̀ torí pé kò fẹ́ dálé ara ẹ̀ rú. Bẹ́ẹ̀ ni, àmẹ́jà mọrú èyí tá a máa ṣe. Sọ̀rọ̀ mi ti yé? Kó bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kó fi ìfẹ́ sí ọkọ ẹ lọ́kàn, ó dáa. Sọ̀rọ̀ mi ti yé? Ilé tó bá ti ń dàrú, kò sí ìfẹ́ ń bẹ̀ mọ́ ni. Nǹkan tó dẹ̀ ti máa ń tètè dá lérú jù, tọkùnrin bá ti mọ̀ pé obìnrin ń yálè, tàbí tóbìnrin bá mọ̀ pé ọkùnrin ń yálè, ó máa ń dá lérú. Ilé tèmi ò ní dàrú lágbára Ọlọ́run, ilé tẹ̀yin náà ò ní dàrú. Ẹ̀rẹ́ ìta mú wá fún wa ní òní, ó ní bí a ṣe ń lo èso àgbà òrìlé yìí àti ewé tábà pẹ̀lú ọṣẹ dúdú. Àgbà yìí ẹ jẹ́ ká fọ́ sí méjì kó má fọ́ yángányángán. Ẹ̀gúsí inú ẹ̀ jẹ́ ká kó ká lọ kó kúnná, ká lọ pọ̀ mọ́ ewé tábà. Ẹ wá jẹ́ ká fi ọṣẹ kó. Ẹ wá jẹ́ ká dá ọṣẹ yẹn padà sínú kíní àgbà yìí, ká dá padà, ká fi kíní ẹ̀ dè. Ẹ jẹ́ á fi lẹ̀ fún bí ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ mẹ́kẹta, ìwọ ọkùnrin máa fi fọ nǹkan ọmọkùnrin ẹ kó tó ní àjọṣepọ̀.
fọ̀ má jẹ má fi ẹ tó wẹ̀ nínú fọ̀ bẹ́ẹ̀ fomi fọ̀ o má fọṣẹ lọ báyìí ó yà wọ́n lọ ba nǹkan jẹ́ o ìwọ obìnrin náà mú díẹ̀ ńbẹ̀ kan fi fọ ojú ara ẹ fọṣẹ sí kò fi fọ̀ kò tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ lágbára Ọlọ́run ilé yín tó ti ń dàrú ó ṣètù ẹ bá lò bẹ́ẹ̀ fún bí ọjọ́ 3 4 kódà àgbà mi ẹ má jẹ́ kí n parọ́ fún yín ọkọ àti ìyàwó ti wá mi wá lérí tí wọ́n ní kí n tọkọ ń sọ fún òun pé kí n kóun ṣe àdódùn òun fẹ́ ṣe àdódùn sọ fún ìyàwó ẹ̀ tí mo wá ní ẹ̀ẹ́dẹ̀ sọ ìyàwó yẹn pé àwọn jọ mọ̀ ń pa ẹ̀ ní èyí tí ìyàwó lè lò èyí tó kọ ló lò wọ́n fẹ́ lò fúnra wọn torí pé wọ́n fẹ́ mọ̀ wò ta bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ní dààmú lágbára Ọlọ́run èmi lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu I've already explained it. ewé ń jẹ ewé ajẹ ewé ń jẹ àwọn lèmi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò ewé ń jẹ la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n iná ṣe mọ̀ fún kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́